Mo fi dédé àkókò yìí kí ẹ̀yin ọmọ ìyá mi ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo kí wa a kú àfaradà. Mo kí wa a kú àmúmọ́ra pẹ̀lú àṣẹ tí Ọlọ́run ọba ọpẹ́ ni yóò kàn yín sórí wa. Ẹ jẹ́ ká bira wa pé ṣé ilẹ̀ Yorùbá ṣé a sì ní olórí? Ẹ jẹ́ ká bira wa pé ṣé ní ilẹ̀ Yorùbá ṣé olórí sì kù gẹ́gẹ́ bí ètò àlè máa pè ní aṣíwájú wa ní ilẹ̀ Yorùbá. Kí ló mú mi mọ́ bẹ̀rẹ̀ lé ní pé à ń pariwo ìjọba ìjọba ìjọba. Níbi tó yẹ kíjọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tíjọba ò ti ṣe tí gbogbo wa mọ̀. Ṣé ẹ̀yin ò wò pé ó yẹ kí àwọn olórí Yorùbá kí wọ́n pe àwọn ọlọ́lá ìlú, kí wọ́n pe àwọn olóyè ìlú, kí wọ́n pe sàràkí ìlú, kí wọ́n pè wọ́n jọ lórí bí ìran Yorùbá bá ṣe ṣèpàdé àpérò? Ṣé bí wọ́n ṣe ń ba nǹkan jẹ́ káàkiri Nàìjíríà yìí dáa, pàápàá ní ilẹ̀ Yorùbá wa, àti pàápín àti pé àpín àti kọ́kọ́ gbà pé wọ́n ní àgbà òkè ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Àgbà ti wà lọ́jà ní ilẹ̀ Yorùbá, orí ọmọ tuntun ti wọ́, kódà ó ti gé kélekèle. Àwọn kan tiẹ̀ ní kò ságbára lẹ́nu àwọn ọba wa mọ́. Wọ́n láwọn olóṣèlú ti gbàgbára lọ́wọ́ wọn. Ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí, ṣé àwọn olóṣèlú sọ fún wọn pé ká má ṣètò ìlú wọn bí ìlú wọn ó ṣe tẹ̀síwájú? Ṣé àwọn olóṣèlú ní ká má láǹfààní àti báráàlú sọ̀rọ̀? Ṣé àwọn olóṣèlú ní gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ṣé wọ́n ní kí àwọn ọba ká má kó àwọn olówó ọlọ́rọ̀ jọ láti ra katapila, ká kó àwọn èèyàn kan padà sí oko láti lọ́ọ́ máa dá oko? Àti ká gba ilẹ̀ wa, àti ká gba ilẹ̀ wa, àti pa dìbò, àti pa àdìbò, àti pọ́mọ ìyá wa la fẹ́ fìlẹ̀kẹ̀ sí ǹdí nílẹ̀kẹ̀ tí ò sí lọ́wọ́ wa. Owó tí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fi lè gbégbé ayé ìrọ̀rùn ó wà lọ́wọ́ ẹyọ ẹnìkan o. Ẹ̀yin olórí ẹ̀sìn mò ń pè yín, ẹ ṣòdodo o. Wá sí òdì, Ọlọ́run ní ká bọ̀wọ̀ fún àwọn olórí wa. Irú olórí wo ni wọ́n ń sọ? Olórí tó bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀, olórí tó bá tọ́jú àwọn ẹrúsìn rẹ̀, kìí ṣe àwọn olórí tó yẹ pé ọ̀dájú abiyamọ ni wọ́n, bí àwọn olórí tó ń ṣèlú lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn olórí bámúbámú ni mo yó, mi mọ̀ pé bí pọ́mọ ìyá ẹnìkan kọ́kọ́ ni wọ́n ń sọ. Lákòókò gbogbo ọ̀rọ̀ mi, ẹ̀yin ọba ẹ pe àwọn ọ̀tọ̀kúnlù, àwọn sàràkí ìlú, àwọn olóyè ìlú, ẹ pè wọ́n jọ o. Ẹ bá ìjọba sọ̀rọ̀ bí ti nǹkan lágbára tó láwọn tó jẹ́ ìjọba ilẹ̀ Yorùbá. Ẹ ra katapila, ẹ lọ sí báńdì ilẹ̀ Yorùbá. Òòrùn tó kù lókè ó tó aṣọ gbẹ kó tó di pé wọ́n dìbò. Gbogbo àwọn inú igbó wa ẹ bóònù bẹ̀. Gbogbo àwọn tí ń dá lóru ẹ kó wọn lọ sínú oko kọ́ lọ́mọ ṣiṣẹ́ oko. Tẹ́ ẹ bá ṣe eléyìí, a lè ṣe sólà síbẹ̀, a ṣe bá o síbẹ̀. A ti ń pariwo kè sọ̀rọ̀ ọdún méjì mẹ́ta, gbogbo yín ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀. Tẹ́ ẹ bá ṣe eléyìí, àwọn tó wà ní diaspora náà wọ́n ò ní àǹfààní láti wá máa kọ́lé síbẹ̀. Oko tá a máa dá tó máa dà bíi báràkì, tó máa tóbi jàlàjúrú. Ìlú lẹ́ ń wò yìí, lẹ́ ń wo ẹ̀yin wa yìí. Ọ̀gànjọ́ òru la wà yìí, ọ̀gànjọ́ òru lélẹ́yìí. Ẹ wo bí gbogbo òlu ṣe mọ́ lọ. Ẹ wo owó yẹn bí tá à ń kó lọ Saudi, ẹ lọ lẹ̀ mímọ́. Nígbà tẹ́ ẹ ti lọ sílẹ̀ mímọ́, tẹ́ ẹ ti lọ ń ṣàdúrà lọ́hùn, kí lèrè tá a rí mú bọ̀ ọbẹ̀? Kí ni tá a rí jẹ lérè bọ̀ ọbẹ̀? Ẹ̀yin olórí ẹ̀sìn, èyí tẹ́ ẹ ta àwọn èèyàn tó gẹ́ o. Wá sí tẹ́ ẹ sí fáwọn ọmọ ilẹ̀ Yorùbá, ẹ lè ṣe láwọn ibi tó ti fẹ́ sì wà fún wa o. Kìí ṣe ẹ̀sìn Saudi là ń practice nílẹ̀ Yorùbá o. Ẹlẹ́láì kiri bẹ́sẹ̀ kí Saudi, ẹ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà o. Ìnáwó òde ojoojúmọ́ lẹ́tí lọ pé ń ṣàdúrà. Àwọn ọmọ tẹ́ ń ṣàdúrà fún láti bíi 5 years, 20 years ago, 30 years ago, ibẹ̀ làwọn ọmọ yẹn wà. Ẹ̀ka ayà ẹ̀ka gbogbo ẹ̀ ń gba owó o. Ẹ mọ́ ta àwọn èèyàn mọ́ o. Ẹ jẹ́ kó kálukú wá lọ ṣiṣẹ́ o. Iṣẹ́ ni wọ́n ń ṣe Saudi o. Iṣẹ́ ni wọ́n ń ṣe Jerusalem o.
gbogbo ẹ̀yin ọlọ́run pè mí táyìn kí sábà èèyàn ìṣòro nàìjíríà ní kẹ́ ẹ yanjú o ìṣẹ̀lẹ̀ ilẹ̀ yorùbá ní kẹ́ ẹ yanjú o mi ì fẹ́ sọ̀rọ̀ jù ẹ jẹ́ ọkọ̀ dúró lórí eléyìí náà mo tún padà bọ̀ ire o.